Jesus Christ. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' mighty name we have prayed. The name of the Lord Jesus Christ that is stronger than any name. I want us to call it together. I want us to shout it together. Pariwo yẹn. Èṣù, ẹ̀ṣẹ̀, ìbànújẹ́, wàhálà, òtítọ́ kúrò lórúkọ Jésù. And we are marching to our glory this year 2025 in the mighty name of Jesus. Amen. Let's start together. 1, 2, 3, go. J-E-S-U. Hey! Hallelujah. Hallelujah. Táíwò Ajẹ́wọlé àti gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ kí wọ́n kọ special number wọn kí wọ́n wá síwájú. Bí ẹ ṣe ń jẹ́ àkàrà tí wọ́n ń pín fáwọn yìí.